wàhálà ńlá ti ṣẹlẹ̀ báyìí o láàrin Bùsọ́lá Ọ̀kẹ́ tí í ṣe Ẹlẹ́yẹlé àti Bayọwa tí ọ̀pọ̀ mọ̀ sí Gbenga Adewusi gbajúgbajà olórin ẹ̀mí. Bùsọ́lá Ọ̀kẹ́ tí ọ̀pọ̀ mọ̀ sí Ẹlẹ́yẹlé ó ti sọ̀kò ọ̀rọ̀ ó sì ti gbójú agan sí ẹni tó máa ń ṣe fíìmù àti tó tún jẹ́ alágbàtà fíìmù ìyẹn Gbenga Adewusi tí ọ̀pọ̀ mọ̀ sí Bayọwa Film and Record International. Kọ́lá Ọ̀kẹ́ tó tún jẹ́ Ẹlẹ́yẹlé ni ó ti sọ̀rọ̀ lórí ayélujára wípé àgbàlagbà tó ń ṣe láńgbáláńgbá ni bàbá náà àti wípé àwọn tí wọ́n máa ń jẹ ayé ọmọ ayé òun ni Gbenga Adewusi. Tí ẹ bá gbàgbé nígbà tí Ẹlẹ́yẹlé tó fi ń nìgboro tí àwọn ènìyàn sì ń ra fíìmù àti àwo orin tó ṣe jáde, ó ní gbogbo wàhálà náà ni Gbenga Adewusi ló fi jẹ tóun ò sì jẹ èrè kankan. Nínú fídíò kan tí Bùsọ́lá Ọ̀kẹ́ tó ṣe lórí TikTok ló ti sọ lójú òpó rẹ̀ wípé òun kó sọ́wọ́ òun ò sì mọ̀ wípé irú èèyàn bẹ́ẹ̀ ni Gbenga Adewusi jẹ́. Ó ní òun ta ilé àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí òun ní kó tó di wípé òun bọ́ lọ́wọ́ Bayọwa Film and Record. Ẹlẹ́yẹlé wá gba àwọn olórin tí wọn ì tí ì di ìlú mọ̀ọ́ká lámọ̀ràn wípé kí wọ́n tó dòwò pọ̀ pẹ̀lú àwọn mákẹ́tà yìí kí wọ́n ṣèwádìí dáadáa kí wọ́n má bàa tẹ̀rí ògo wọn ba. Ó kọminú pé òun kò rí ẹnikẹ́ni ta òun lólobó nígbà tí òun fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú Bayọwa wípé oore ẹ̀dẹ ló fẹ́ ṣe fún òun àti wípé àkóbá ńlá ni yóò jẹ́ fún ògo òun. Bùsọ́lá Ọ̀kẹ́ ó ṣàlàyé pé lẹ́yìn tí àwọn ṣe orin ẹ̀yẹ ìkẹyìn fún olóògbé Gbenga Adébóyè ni Bayọwa pè òun wípé kí òun ó wá kọ orin fún òun ní iléeṣẹ́ òun sì ṣàlàyé fún un wípé òun ti ń kó àwọn orin kan jọ ṣùgbọ́n ó ní kí òun ó wá àwọn orin míì sí kí òun sì kọ orin yìí ní iléeṣẹ́ òun. Onílẹ́yìn náà ni àwọn jọ dákìní ọ̀hún papọ̀ tó ró wọyọ ṣùgbọ́n gbogbo èrè àtọ́jú owó Gbenga Adewusi tí í ṣe Bayọwa Film and Record International òun ni ó jẹ gbogbo èrè. Nǹkan tí àwọn promoter máa ń ṣe ni wípé wọ́n máa ń sọ ènìyàn di ẹrú títí ayérayé tí ènìyàn yóò sì máa sìn wọ́n títí di ọjọ́ ikú gẹ́gẹ́ bí ohun tí Ẹlẹ́yẹlé sọ. Nǹkan tó ṣẹlẹ̀ láàrin èmi àti Bayọwa nìyí, ó fẹ́ sọ mí di ẹrú ayérayé ṣùgbọ́n gbogbo ẹ̀ wà lọ́wọ́ Ọlọ́run. Bákan náà ló kọminú wípé ọ̀pọ̀ nǹkan ni òun kò rí gbéṣe bí ilé kíkọ́ bí ọkọ̀ rírà. Ó ní ilé tí òun kọ́ gan òun tún tà á nígbà tí wàhálà ńlá ṣẹlẹ̀ láàrin òun àti ẹ̀. Ó ní òun gbà wípé gbogbo nǹkan ó wà láàrin Ọlọ́run àti ènìyàn àti wípé nǹkan tí Bayọwa ṣe fún òun fi gbogbo ẹ̀ kalẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ikú Mohbad, Bùkọ́lá Ọ̀kẹ́ ó ní òkú Mohbad kò gbọ́dọ̀ sùn títí yóò fi gbẹ̀san lọ́wọ́ àwọn tó lọ́wọ́ nínú ikú rẹ̀. Ó ní òkú rẹ̀ gbọ́dọ̀ rí i dájú wípé gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìrìn àjò rẹ̀ tí ẹ̀mí fi bọ́ lára rẹ̀ kí òkú rẹ̀ rí i dájú wípé òun gbẹ̀san lára wọn. Lẹ́yìn tí Ọlọ́run bá ti ṣẹ́gun tí ó sì ti gbẹ̀san lára àwọn oníṣẹ́ ibi tán ni kó tó forí lé ṣùkà lájùlé ọ̀run. Ṣùgbọ́n nǹkan tí Gbenga Adewusi tí ṣe Bayọwa Film and Record International tó fojú mi rí kò ṣeé ròyìn tán o. Ẹlẹ́yẹlé ló sọ báwọn o.